Praise the Lord now. Stand up on your feet and praise Him. Now. Ready? Lord, you are so good. Answers on the beat. One by Winnie B. Alama Obiokolo. Alama Yobiokolo. Oloko Fungotoro. Yàrá mi ò ní kọ́kọ́rọ́. Ṣàgó to West Ago. Àwọn tèmi ní Chicago. Ọbẹ̀ ẹja ni má lọ. Dọ́là lọ́kọ́ lọ́wọ́. Ẹgbẹ́ jẹ kọ́ńdà ìyàwó. Ẹmọ ti ọmọ sólókò. Èkúté padà fólógò. Ọ̀dà Razaki náà. Ọlọ́run ló ẹni tó wọ̀ náà. Tàbí má ti ṣèlóso. Bàbá tèmi sásẹ̀. Wọ́n máa ti wọ́n máa ti. Ayé mi jẹ̀ fọ́ máa ti. Wọ́n fẹ́ fẹ́ nàná máa ti. Bàbá ti máa wọ̀dọ́ máa ti. Ẹ̀kẹ́ sáyé náà wọ̀ létí o. Lásìmọ́ ló bá sójà létí o. Ọ̀kadà wọ́n sí ìkàlọ́ o. Àwọn wèrè kónú ìkàlọ́ o. Ẹ bá mi gbèrè ṣe bàbá o. Wọ́n fi ilé ilẹ̀ ṣó dẹ̀dá o. Àwọn aráàlú wá jẹ̀ka o. Bóyá wọn ní ká jẹ̀ka o. Ọ̀dà Razaki náà. Ọlọ́run ló ẹni tó wọ̀ náà. Tàbí mọ́ ti ṣòlóṣo. Àfàdé mi sásẹ̀. Ọ̀dà mi èrí. Èkúté ní Buhari lọ lásán lọ jìbò. Ọ̀dà mi èrí. Àbí mo ráyán nínú ṣàwà máa ṣoṣo tàn wọ́n pé màmá. Ó jẹ́ wọ́n ló kó wáyọ̀ sẹ́jà máa. Olóṣèlú kọ̀tàn pẹ̀lú POS. Olóṣèlú kó lórí OLS. Àbẹ̀yìn kí òróró. Ibẹ̀ la gbé ṣe gbé wa. Inú wa dùn ara wa yá o. Àbẹ̀yìn kí òróró. Wọ́n bá wí níbí. Ọlọ́ máa fòbí ọkọ̀ lọ. Ọlọ́ máa yọ bí ọkọ̀ náà. Olè kò fún kọ́kọ́rọ́. Yàrá mi ò ní kọ́kọ́rọ́. Ṣàgó to West Ago. Àwọn tèmi ní Chicago. Ọbẹ̀ ẹja ni má lọ. Dọ́là lọ́kọ́ lọ́wọ́ o. Ẹ má jẹ kọ́ńdà ìyàwó o. Ẹmọ ti ọmọ sólókò. Èkúté padà fólógò. Ọ̀dà Razaki náà. Ọlọ́run ló ẹni tó wọ̀ náà. Tàbí mọ́ ti ṣòlóṣo. Àfàdé mi sásẹ̀. Wọ́n máa ti wọ́n máa ti. Ayé mi jẹ̀ fọ́ máa ti. Wọ́n fẹ́ fẹ́ nàná máa ti. Bàbá ti máa wọ̀dọ́ máa ti. Ẹ̀kẹ́ sáyé náà wọ̀ létí o. Lásìmọ́ ló bá sójà létí o. Ọ̀kadà wọ́n sí ìkàlọ́ o. Àwọn wèrè kónú ìkàlọ́ o. Ẹ bá mi gbèrè ṣe bàbá o. Wọ́n fi ilé ilẹ̀ ṣó dẹ̀dá o. Àwọn aráàlú wá ń jẹ̀ka o. Bóyá wọn ní ká jẹ̀ka o. Ọ̀dà Razaki náà. Ọlọ́run ló ẹni tó wọ̀ náà. Tàbí mọ́ ti ṣòlóṣo. Àfàdé mi sásẹ̀. Big shout out to Olamide Bado. You're the part four. Liquid mix.
Abigail. What is it? Lọ pé ìyàwó ẹ wá kó wá gbọ́rọ̀ ọ̀rọ̀ fẹ́ jábọ́ lálẹ́ yìí. Obìnrin dáràn lọ́wọ́ mi lálẹ́ yìí. Àwọn obìnrin mo fẹ́ bá fà lálẹ́ yìí. Ẹ mọ̀ pé òru ni mo wá bẹ̀rẹ̀ òru. Lọ pé ìyàwó ẹ wá kó wá gbọ́rọ̀. Ẹ mọ̀ pé òru ni mo bẹ̀rẹ̀. Ó ní reason tí mo fi bẹ̀rẹ̀ lóru. Ọ̀rọ̀ alẹ́ yìí ọ̀rọ̀ òru ni. Ọ̀sán yẹn orí àwọn obìnrin máa ń gbóná lódìlódì. Ṣùgbọ́n lálẹ́ nísìnyí wọ́n ti ṣètò orí wọn ti wá sílé orí wọn ti wálẹ̀. Lọ pé ìyàwó ẹ wá kó wá gbọ́rọ̀ lálẹ́ yìí. Ìyàwó ẹ máa gbọ́ ọ̀rọ̀ ara ẹ máa balẹ̀. Lọ pé ìyàwó ẹ wá ọ̀rọ̀ fẹ́ jábọ́. Bí ìyàwó ẹ bá ti sùn yálà bàrà kó dìde kó wá gbọ́ ọ̀rọ̀ ọ̀run yálà bàrà. Holy Center mo ti dé wọ́n ti dé nìyẹn táwọn tọ̀run bá ti dé kò sòrò mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti dé ọ̀rọ̀ ti fẹ́ jábọ́ nìyẹn lálẹ́ yìí ẹ jẹ́ ká máa dúpẹ́ ní ọwọ́ ọba àwọn ọba tó dá ẹ̀mí wá sí àwọn ìyá aláya tó lówó jù ẹ lọ wọ́n ti kú dànù. Àwọn tó kọ́ ilé tó ní limousine tó ní ọmọ jeep tó ní gbá tó láwo tó ní ìkòkò bàbá ìsásùn wọn ti kú. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé kémi àtìwọ́ sì máa bẹ bí ẹ̀wà. Ọ̀nà tó gbáyé mi gbà ó jẹ́ yanu. Ọ̀nà tó gbáyé mi gbà ó jẹ́ yanu. Ọ̀nà tó gbáyé mi gbà òru àjẹ́ lójú. Ọ̀nà tó gbáyé mi gbà ó jẹ́ yanu. Èmi kò lè ṣàìsọpẹ́. Èmi kò lè ṣàìsọpẹ́. Oore tí bàbá ṣe fún mi. Èmi kò lè ṣàìsọpẹ́. Ẹlòmíràn ti kú. Ẹlòmíràn wẹ̀wọ̀n.
ẹlòmíràn ti rìn nílẹ̀ tí mọ́tò ti tẹ́ pa ọpẹ́ o èmi kò lè ṣàìsọpẹ́ èmi kò lè ṣàìsọpẹ́ oore tí bàbá ṣe fún mi èmi kò lè ṣàìsọpẹ́ o. Woman, wàá gbọ́ ọ̀rọ̀ ọ̀run. Èló ni mo san fọ́ba ògo, èló ni Jésù mi gbà, èló ni mo san fọ́ba ògo, forí rẹ̀ lórí mi. Ìwọ lọ́pẹ́ yẹ, ìwọ ní yìnyẹn, ìwọ lógo yẹ o, ìwọ Ọlọ́run ayọ̀. Ọpẹ́ tí mo dá yẹn ò tó rárá, ọpẹ́ tí mo dá yẹn ò máa pọ̀ jù, ọpẹ́ tí mo dá yẹn ò tó rárá dádì, ọpẹ́ tí mo dá yẹn ò máa pọ̀ jù. Èló ni mo ra ìpépé ojú, èló ni mo ra ìrìn ẹsẹ̀ mi, èló ni mo ra ọ̀rọ̀ tí mo ń sọ o. Ọpẹ́ tí mo dá yẹn kò rárá, ẹgbẹgbẹ̀rún ahọ́n kò tó láti yìn Olúwa, ẹgbẹgbẹ̀rún ahọ́n kò tó láti yìn Olúwa. Gbogbo ènìyàn ẹ wí pé òun lọ́ba. Tàbá ní kákàrí Olúwa, ilẹ̀ asún ilẹ̀ amọ̀ o. Ilẹ̀ asún ilẹ̀ amọ̀, oore jíjẹ oore mímu, ilẹ̀ asún ilẹ̀ amọ̀ o, ilẹ̀ asún ilẹ̀ amọ̀. Holy wo jí láàárọ̀ ò dúpẹ́, wà ní problem. O fẹ́ sùn lálẹ́ ò dúpẹ́, Ọlọ́run á ya ẹ lábàrá, àwọn màlẹ́kà fún ẹ lábàrá lóru. Àwọn obìnrin lèmi fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ yìí o. Take your Bible, open your Bible. Ẹ lọ dóde mi nínú ìwé Esther chapter 1. Verse 1 to end, láti fẹ́ sọ̀rọ̀ lásàlẹ̀. Ìwọ obìnrin farabalẹ̀ kó gbọ́ ìtàn yìí o. Ìwọ obìnrin tí ìwọ àti ọkọ ẹ tí ẹjọ́ ń claim ẹgbẹ́ nínú ilé. Wàá ní problem. Obìnrin míì máa gba ọkọ ẹ lọ́wọ́ ẹ, wọ́n máa lé ẹ kúrò nílé ọkọ yẹn. Ìwọ tí Ọlọ́run kẹ́ tó fún ẹ ní ọkọ gidi tí ó ń ṣe rédèrèdè kiri, tó tún lọ yín àlè tó ní àrísítò, wọ́n máa gbọ́kọ yẹn lọ́wọ́ ẹ. Ìwọ tí Ọlọ́run fi ọkọ gidi fẹ́ tó tún lọ yín àlè, tó lọ ń gbéraga sí ọkọ, tó lọ ń gapá, wọ́n máa gbọ́kọ yẹn lọ́wọ́ ẹ. Wo mọ́mì, obìnrin tó bá ní ìtẹríba láyé, oríire ńlá ni fóbìnrin yẹn. Tó bá ti jóbìnrin, tọ́lọ́run bá ti lè jogún ẹ̀mí ìtẹríba fún ẹ, ó ti ṣoríire. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wò mí lásàlẹ̀, ẹ ò ní ṣiṣẹ́ fún ẹlòmíì, ẹ ò ní ṣiṣẹ́ fún obìnrin míì jẹ. Ṣùgbọ́n àdúrà yẹn ìwà ẹ ló máa fà á tó máa fi gbà bóyá kò ní gbà. Àdúrà nìkan ò gbé, ìwà ẹ ló máa fà á bóyá àdúrà ẹ máa gbà bóyá kò ní gbà. Mo ti wà nínú ìwé
Ẹ́sítérì orí kìíní a máa kà látẹsẹ̀ kìíní lọ síwájú ṣùgbọ́n 20 gig mo fẹ́ lò 20 gig ni mo fẹ́ lò tí bá ti débẹ̀ tí bá ti ní kó sáyé mọ́ wá sáyé mọ́. Yes, sir. If you fail me, I will fail you. If you knock me, I will knock you. If you fuck me, I will fuck you. Ẹ jẹ́ kí n lo 20 gig o. Bíbélì jẹ́ kó yé wa wípé obìnrin kan wà tó ń pe orúkọ ẹ̀ ní fásitì. Mo ti ń lo 20 gig lọ o, máa fojú bá lọ o. Ibi tí bá ti sọ dé ni kò ti sọ. Ibi tí bá ní kò ti hàn máa ní kò ti hàn máa. Ẹni ọba kan wà tó ń pe orúkọ ẹ̀ ní ọba Ahasuerusi. Kí ni mo pè é? Ahasuerusi. Ọba yìí jẹ́ olóyè pàtàkì láàrin ìlú. Ọba ńlá ni kì í ṣe ọba kékeré. Bíbélì jẹ́ kó yé wa wípé fásitì jẹ́ ọmọ ọba. Nígbà tó wá di ọjọ́ kan, ọba ṣe àsè tó mì gbogbo àgbáyé. Ó pe ìjòyè, ó pe gọ́vnà, ó pe president, ó pe àwọn ọ̀tọ̀kùlú ìlú wípé kó wá síbi àsè náà. Holy Center, mami daddy, woman yìí lọ ní tẹríba. Tí o bá lówó tí o bá ní tẹríba ayé ẹ ti fọ́, wàá ní problem. Woman yìí lọ forí balẹ̀ fọ́kọ ẹ kí ayé ẹ bá lè dá, kí ayé ẹ bá lè nítumọ̀. Má jẹ́ kí àwọn ọ̀rẹ́ tàn ẹ́ mọ́. Nígbà tó bẹ̀rẹ̀ sí ń ṣe àsè yìí tí àsè yìí ń lọ tí àsè yìí ń lọ lọ́wọ́, tí àsè ń lọ Bíbélì tèmi kọ kàrà ó sọ̀rọ̀. Ó ní nígbà tí ọtí mú inú ọba Ahasuerusi dùn, tó mu ọtí tó yó tínú ọba dùn, ó sọ fún àwọn ènìyàn, ó ní èní lẹ mọ̀ wípé ìyàwó mi rẹwà, wípé ìyàwó mi fine. Ó wá gbé àwọn ènìyàn méje dìde. Ó ní ẹ lọ bá mi pè ìyàwó mi wá kó wá fi ẹwà ẹ̀ hàn láàrin àwọn ènìyàn. Bùwé jẹ fún mi. Láti mú Fásì ayaba wá síwájú ọba. Padà sẹ́yìn díẹ̀, reverse. Ní ọjọ́ keje, nígbà tí ọtí wáìnì mú inú ọba dùn. Bùwé jẹ. Ó pàṣẹ fún Mehumani. Sáré. Bista. 2. Abona. 3. Bigsta. 4. Àti Abagsta. 5. Sekatari. 6. Àti Kakisi. 7. Àwọn ìwé ẹ̀fà méjèèje. Ká. Tí ń ṣiṣẹ́ níwájú Ahasuerusi. Sáyé mọ́. Láti mú Fásì ayaba wá síwájú ọba. Gẹ́gẹ́. Tí òun ti adé ọba. Sáyé mọ́. Láti fi ẹwà rẹ̀ hàn àwọn ènìyàn. Dúró. Kó break. Jẹ́ kó máa ṣe slow. Má fi sí jíà o, jẹ́ kó máa ṣe slow lábẹ́lẹ̀. Ọba pọ́n ìyàwó ẹ̀ lé. Ó yan àwọn èèyàn méje. Ó ní kó lọ pe ìyàwó òun wá lójú gbogbo àgbáyé, lójú gbogbo ènìyàn. Àwọn ìyàwó rédèrèdè, àwọn ìyàwó rádaràda, àwọn òsínwín obìnrin, àwọn òsínwín ènìyàn. Ẹwà ti bò lójú, ìgbéraga ti bà ayé obìnrin yẹn jẹ́. Holy Center. Ní ìgbà tí àwọn méjèèjì máa dé ọ̀dọ̀ fásitì, kábíyèsí o, aya ọba, olúwa wa ọba ní ká pè yín wá mà. Fásitì wa wo ọ̀tún, ó wo òsì, ó wá rò sínú ẹgbẹ́ kábíyèsí rádaràda wo nìyẹn. Kì í máa ṣe kábíyèsí tí mo máa faràn gbọ́n ẹ̀ tó bá ń dómi lọ́wọ́. Kì í máa ṣe kábíyèsí tí mo máa fọwọ́ ha orí ẹ̀, tí mo máa fọwọ́ yún lórí ló pè mí. Kí ni fásitì wí?
ṣùgbọ́n fásitì ayaba kọ̀ láti wá nípasẹ̀ ọba Holy Center. láti ọwọ́ àwọn ìwẹ̀fà rẹ̀. Olóbìnrin ẹni bó ṣe wọ́ ọkọ ẹ̀ ńlẹ̀ ó pẹ́ tí àwọn òsínwín obìnrin ti wà láyé. Ọmọọba ni ó yẹ̀yẹ́ ọkọ ẹ̀ ní pọ́blíkì ó ní ẹ lọ sọ fún ọkọ pé òun ò lè wá. Kí ló wá ṣẹlẹ̀ mọ́mì? nítorí náà ni ọba bínú gidigidi. Inú bí ọba. ìbínú rẹ̀ sì gbiná nínú rẹ̀. Holy Center. ọba sì bí àwọn ọlọ́gbọ́n tí wọ́n mòye àkókò. nítorí bẹ́ẹ̀ ni ìwà ọba rí sí gbogbo àwọn tó mọ òfin àti ìdájọ́. àwọn tó súnmọ́ ní Kashina, Setari, Admata, Tasisi, Meresi, Mesina àti Memukani. àwọn ìjòyè Pasi àti Mídíà méjèèje ti rí ojú ọba tí wọ́n sì jókòó ní ipò kìíní ní ìjọba pé gẹ́gẹ́ bí òfin kí ni kí a ṣe sí fásitì ayaba. Dúró. Díẹ̀díẹ̀ lógun wọlé. Ẹ̀rí gbólóhùn ẹyọ kan péré mi ò lè wá. Ẹ wo ọkọ̀ tó máa dá sílẹ̀. Ẹ lọ sọ fún ọba kábíyèsí pé mi ò wá. Torí pé ọmọ ọba lòun ó dẹ̀ lówó lọ́wọ́ ó ní mọ́tò ó ní àwọn ìwẹ̀fà ó ní àwọn ladies tó ń tẹ̀lé lẹ́yìn. Ayaba olídìí gbọ́ngóró. Ọba wa béèrè wípé ẹ̀yin ìjòyè mi rí bí ìyàwó mi ṣe wọ́ mi nílẹ̀ wọ́n náà wọ́n rí. Nǹkan tí fásitì ṣe yìí obìnrin tó bá ṣerú ẹ̀ kí la lè ṣe buwé jẹ́mọ̀. Memukani ti dáhùn níwájú ọba àti àwọn ìjòyè pé kí ni fásitì ayaba kò ṣẹ̀ sí ọba nìkan. wo mọ̀ yìí farabalẹ̀ ó mọ̀ pé ilé ọkọ tó wà yẹn ó mọ̀ wípé àwọn tó fẹ́ kó kúrò mẹ́ ló pọ̀ jù ni. Fásitì ti fọkàn ya wèrè tẹ́lẹ̀ kò sáwọn tó kò dá fún àwọn ìjòyè kò sẹ́ni tó dá fún láàrin ìlú. Àwọn ìjòyè bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ ọba wọ́n ní kábíyèsí o má yẹ ká parọ́ tán ẹ́ sórí nǹkan tí fásitì ọba ṣe ìyàwó ayaba ṣe yìí kì í ṣe yìí nìkan ló ṣẹ̀ sí o. Tí ẹ ò bá jẹ́ ká dí pẹ̀lú fásitì gbogbo àwọn ìyàwó òjòyè kàwé síwájú. ṣùgbọ́n sí gbogbo àwọn ìjòyè àti sí gbogbo àwọn ènìyàn tó wà ní ìgbèríko aṣoríṣi ọba kàwé. nítorí ìwà ayaba yìí yóò tàn dé ọ̀dọ̀ gbogbo àwọn obìnrin. àwọn obìnrin aráàlú wá bẹ̀rẹ̀ sí hùwà wèrè wá bẹ̀rẹ̀ sí bú ọkọ wọn tí a bá dí pẹ̀lú ayaba kábíyèsí ká. tó bẹ́ẹ̀ tí ọkọ wọn yóò di gígán lójú wọn. kàwé. nígbà tí a sì sọ wípé aṣoríṣi ọba pàṣẹ pé kí a mú fásitì ayaba wá síwájú rẹ̀ ṣùgbọ́n òun kò wá. àwọn ọlọ́lá obìnrin Pasi àti Mídíà yóò sì máa wí bákan náà ní òní yìí fún gbogbo àwọn ìjòyè ọba tí wọ́n gbọ́ ìwà tí ayaba hù. báyìí ni ẹ̀gàn púpọ̀ àti ìbínú yóò dìde. kábíyèsí ẹ gbọ́dọ̀ dí pẹ̀lú aya ọba torí tí a ò bá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn obìnrin wọn bẹ̀rẹ̀ sí bú ọkọ wọn. wọ́n ní ìgbà tí ìyàwó ọba ṣe wípé kí lẹ ṣe sí kí ni ìjòyè náà wá wí advice wo ni ìjòyè náà sọ. bí ó bá dára lójú ọba. kábíyèsí tó bá dára lójú yín sà. kí àṣẹ ọba kí ó ti ọ̀dọ̀ rẹ̀ lọ. kí a sì kọ́ pẹ̀lú àwọn òfin Pasi àti Mídíà. kí a má ṣe lè padà. pé kí fásitì kí ó má ṣe wá síwájú aṣoríṣi ọba mọ́. kí ọba kí ó sì fi oyè ayaba rẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ tí ó sàn jù lọ. ṣé fásitì mọ̀ wípé obìnrin kan dájú òun lọ tẹ́lẹ̀ ó lajú gbáfẹ́ àwọn obìnrin òsínwín tó ń larúkọ mọ́kọrọ wọn lórí torí pé ó ti lówó orí burúkú kan tí ẹnìkan ò ní rí.
kábíyèsí tó bá tọ́ lójú yín ẹ jẹ́ ká gba adé tó wà lórí fásitì ká gbé fún obìnrin míì tó dáa jù lọ tí kì í ṣe obìnrin bórabóra tó ti bó gbogbo òbò ẹ̀ tán. kábíyèsí o tó bá dára lójú yín sà ká gba adé tó wà lórí fásitì ká fún obìnrin míì tó dáa jù lọ tí kì í ṣe obìnrin tọrùn ẹ̀ dàbí ọrùn akọ. kí ló wá ṣẹlẹ̀ sáwé kàwé bùwé jẹ síwájú bùwé jẹ. àti nígbà tí a bá kéde àṣẹ ọba tí òun ó pa yí gbogbo ìjọba rẹ̀ ká. kàwé. nítorí òun ṣàpọ̀. nítorí náà ni gbogbo àwọn obìnrin yóò máa bọ̀wọ̀ fún ọkọ wọn. nígbà tí a bá ti dí pẹ̀lú aya ọba àwọn obìnrin míì tó kàn á kọ́gbọ́n. àti àgbà àti èwe. àti àgbà àti èwe dúró. ẹ̀yin ọkùnrin ṣé ń gbọ́. ẹ̀yin ọkùnrin tẹ́ sọ wípé tó bá ti dóbìnrin ó ti da láàrífín ẹ̀ ń sì rì tí n bá dùn ẹgbàá ló máa ṣe máa respect mi jù so ó sì ní kéré wàwà kéré jí kéré wàwà kéré jí kéré wàwà kì í sísẹ́ ni mo ń ṣe ni ṣé o rò pé ó sì ní so ó sì kéèyàn tó máa dóbìnrin mo wá dùn ẹ tó wá rí mi fín màá ní kí yóò bò ẹ kó lẹ̀ pọ̀ mo ju ẹ orí mi fín màá ní kí yóò bò ẹ kó lẹ̀ pọ̀ màá ní kó máa ṣe menstruation kó má dáwọ́ dúró. so oríṣi kẹrin tó máa dóbò so oríṣi kẹrin máa dóbò ni ìgbà míì tí ọkùnrin ò bá dúró dáadáa tó bá wà lórí obìnrin tó bá dóbò lọ́wọ́ omi máa jáde nímú ẹ̀ omi máa jáde nímú ẹ̀ wọ́n máa bọ́ sí tọ̀tún. òsínwó ìgbà máa kéré sàlẹ̀ os as take me man os is os you want to kill me olóburúkú kò kú o kò dákú o you want to kill me kọ́ tó bá pariwo orí burúkú lábẹ́rẹ́ tí bá kó fọ́tí fún wèrè you want to fuck me man you want to kill me òsínwó ènìyàn owó ẹ tó fẹ́ padà nù mo tún wá ṣe gbogbo yẹn tán o respect mi màá ní kó máa ṣe menstruation kó má dáwọ́ dúró. bùwé jẹsẹ yìí wọ̀wé mú lọ. ọ̀rọ̀ náà sì dára lójú ọba àti àwọn ìjòyè. ọ̀rọ̀ náà dára lójú ọba àti ìjòyè ká. ọba sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Memukani. ọba ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Memukani ká. nítorí ó fi ìwé ránṣẹ́ sí gbogbo ìgbèríko ọba. sí olúkúlùkù ìgbèríko gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀. àti sí olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè rẹ̀. kí olúkúlùkù ọkùnrin kí ó lè ṣe olórí ní ilé tirẹ̀. kí olúkúlùkù ọkùnrin kí ó ṣe olórí nílé tiẹ̀ kì í ṣe kí ọkùnrin máa ṣe bọ́ìbọ́ì fóbìnrin kì í ṣe kí ọkùnrin máa fọ pátá obìnrin kì í ṣe kí ọkùnrin fẹ́ fún ìyá ẹ̀ lówó kó máa sọ pé kí mọ́mí dé rán ó mà ṣe o ọkùnrin pọ̀ láyé ọkùnrin pọ̀ èmi ẹkùn mo fẹ́ fún ìyàwó mi lówó mo fẹ́ fún ìyá tó bí èmi lówó ó dìgbà tí ìyàwó mi bá dé kémi tún fún ìyá mi lówó pẹ̀lẹ́ o ìyàwó ọ̀lẹ́lẹ́ nǹkan tó bá ṣe fún nǹkan tó bá ṣe òun lọ́mọ máa ṣe fún ẹ nǹkan tó bá ṣe fún ìyá ọkọ ẹ òun ni ìyàwó ọmọ ẹ máa ṣe fún ẹ. bó o bá sọ wípé kí ìyá ọmọ gan kó má jèrè ọmọ ìwọ gan wè ní jèrè ọmọ tiẹ̀. ẹni obìnrin tó bá ti ń fún ọkọ ẹ ládvice wípé kó má tọ́jú ìyá ẹ olórí burúkú obìnrin ni òsínwín obìnrin ni. ìwọ náà wàá darúgbó lọ́jọ́ kan àbí òní darúgbó wọ́n ní tìrẹ bọ̀ àgbà náà bọ̀ wá kàn wọ́n náà. owó tó ń fún mọ́mí ẹ̀yìn ti ń pọ̀ ju o àwa náà ní bùkátà o tí mọ́mí ò bá bí níbo ni wọ́n ti fẹ́ rí fẹ́
ẹlẹ́sẹ̀ funfun ọlọ́run bọ́rọ̀ àti ìhòòrò. Obìnrin míì wà Ọlọ́run àti gbá ìdí ẹ̀ wọlé ikú atóbi bíi wèrè àtúmọ̀sákọ̀ wèrè nílé ọkọ. Ọlọ́run àti gbá ìdí ẹ̀ wọlé pé ìdí ẹ̀ wọnú ikú àwa tóbi àwa ní hips ńlá ìdí àwọlé àtúmọ̀sákọ̀. Obìnrin tó yẹ kó lé dànù kún nílé ọkọ. Wọ́n ní obìnrin tó bá da ló ń da ìlú rú, ẹni tó hàn ló ń da ìlú rú. Fásitì yarí mọ́kọ ẹ̀ lọ́wọ́ ó yẹ̀yẹ́ ọkọ ẹ̀ ní pọ́blíkì. That's the reason mo fi sọ fún ẹ̀yin ènìyàn tó bá ti fẹ́ yàwó tí ẹnu ọba ti ká lé dànù o fẹ́ gbàlejò ẹ̀rù bà ẹ́ wípé o mọ̀ nǹkan tí ìyàwó ẹ máa ṣe lénìí. Obìnrin míì ló sọkọ ẹ̀dọ́ lórí burúkú nípasẹ̀ gbóná ara orí burúkú wèrè ó lé aláàánú ọkọ ẹ̀ dànù. Obìnrin míì wà ó ti lé olóore ọkọ ẹ̀ ó ti lé lọ torí gbóná ara orí burúkú. Ẹ farabalẹ̀ ilẹ̀ ń wo kó máa yà fún o kílẹ̀ ń wo kó máa yà fún o bẹ́ẹ̀ dóko láyé ẹ̀mí àkú bẹ́ẹ̀ ò dóko rárá ẹ̀mí àkú o kílẹ̀ ń wo kó máa yà fún o kílẹ̀ ń wo kó máa yà fún o ẹ̀yin obìnrin olójú funfun kílẹ̀ ń wo kó máa yà fún o bẹ́ẹ̀ dóko láyé ẹ̀mí àkú bẹ́ẹ̀ ò dóko rárá ẹ̀mí àkú kí ló dé kílẹ̀ ń wo kó máa yà fún o mélòó lẹ lè dó ń bẹ̀. Bùwé jẹ́ fún mi kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Àti kí a lè kéde rẹ̀ gẹ́gẹ́ bí èdè ènìyàn rẹ̀. Ó ti tán. Níbo ni tí wàá gba adé lórí fásitì. Chapter 2. Ká. Lẹ́yìn kan wọ̀nyí nígbà tí ìbínú Ahasuérusi ọba rọlẹ̀ ó rántí fásitì àti ohun tí ó ṣe àti àṣẹ tí a ti pa nítorí rẹ̀. Nígbà náà ni àwọn ọmọ ọ̀dọ̀ ọba tí ń ṣe ìránṣẹ́ fún pé jẹ́ kí a wá àwọn wúńdíá tí ó ní ẹwà fún ọba. Ẹ̀yin ènìyàn irú ènìyàn máa pọ̀ kò sí obìnrin tí mi lè lé dànù láyé yìí. Wo I don't marry because of obo. Hear me very well. I don't marry because of obo. I don't marry because of ọmọ. I marry because of happiness. That is all. Ìdí tó lúkálùkù fi márì ọ̀tọ̀ọ̀tọ̀ èmi ọba Solomoni mi ò márì tó ètò bo mi ò márì tó ètò ọmọ o mo márì tó ètò ayọ̀ àti dùnú that's all. Tó obìnrin ọba fún mi ní happiness máa lé dànù. Ọjọ́ mélòó mo fẹ́ lò láyé tí mo fẹ́ máa fi sunkún mo ń bọ̀ nínú ilé mi mo fẹ́ páàkì ẹ̀rù ń bà mí pé òsínwìn tún wà nílé mi mọ̀ kó tó máa tó bóyá máa tún fún aṣọ mọ́ mi lọ́rùn lẹ́nìí lé dànù. Bí òkùnkùn níyàwó péèjù ọkùnrin tó bá wà nínú ilé pẹ̀lú obìnrin tí àwọn méjèèjì tí wọn bá ti máa dùn wọn ò lè ṣoríire wọn ò ní pẹ́ kú wọn ò lè gùn lẹ́mìí. Make yourself happy. That is the key of relationship. Happiness is the key of relationship. Kì í sọmọ. Dọ́dọ̀ ti tèmi kì í ṣe ọmọ ó ní ìdùnnú relationship. Happiness is the key of relationship. Kí ọkọ mú ọkàn ìyàwó ẹ̀ balẹ̀ kí ìyàwó mú ọkàn ọkọ balẹ̀. Nǹkan tó pè ní relationship nìyẹn. Sẹ́rí àwọn tó ní pọ́blẹ́mù jù láyé èyí ni àwọn prophet àfáà àti babaláwo. Àwọn ènìyàn lásán tẹ̀ ti dá. Ìwọ babaláwo tàbí àfáà tàbí wòlíì tó bá lọ fẹ́ ìyàwó tí ò gbọ́ sí ẹ lẹ́nu apẹ́ kó tún dìde ó máa ṣerú ẹgbẹ́ kú ni.
torí tí kọ́sítọ́mù yẹn wá ẹ̀bùn á ní ońdó wọn ṣe ló máa lọ dó sẹ́nu ọ̀nà dé wọn tó máa bẹ̀rẹ̀ sí fojú gbé wọn. gbogbo olórí ẹ ló máa lé dànù. èmi màá bá obìnrin yẹn gbélé tí mo ní kó lọ tí ò lọ bọ̀rọ̀ mo mọ ọkọ tí màá ṣe fún ẹ. ilé abẹ̀rẹ̀ sí gbóná máa ẹ. mi ò fọlọ́ burúkú obìnrin o mi ò fọ́ obìnrin tó máa fún mi ní ẹ́dík. bóun ẹ wo bí ma kò kàn mí bóun ẹ wo bí ma kò kàn mí tèmi ni pé kí n jí láàárọ̀ kínú mi dùn ẹni tó ẹ̀mí ẹ̀ bá gùn ló ń tọ́ ọmọ. kí láǹfààní obìnrin tó bí ọmọ fún ẹ tó bọ́ ọkùnrin tó bóbìnrin tó jẹ́ wípé igi lẹ fi ń léra yín lójoojúmọ́ kí láǹfààní kí ni ìsọ́ràsì wípé wàá jẹun ọmọ tó bí fún ẹ kí ni ìsọ́ràsì pé wàá jẹ oúnjẹ ọmọ yẹn tóbìnrin bá bí ọkùnrin fún ẹ ó bóbìnrin fún ẹ kò mọ́kùnrin balẹ̀ ó forú ẹ̀mí ẹ lójoojúmọ́ kí ni ìsọ́ràsì pé wàá jẹun ọmọ. obìnrin tó bá ti fún ẹ ní ìdùnnú lé dànù ọkùnrin tó bá ti fún ẹ ní ìdùnnú lé ọkùnrin yẹn dànù ọkùnrin tó ń wá gbọ́gbọ́ lè soríire tó ń dá padà sẹ́yìn fi ilẹ̀ kọ́ lọ fọ́kọ̀ mi. bíbélì sọ pé kó kú sí relationship. àwọn èèyàn wọ̀nyí wọn mọ ọkọ tó pè ní relationship. I love you, I kiss you, you are the sugar in my tea. Wọ́n rò pé nǹkan tó pè ní relationship nìyẹn. No! The key of relationship is happiness. Ìfọkànbalẹ̀. Ọkọ ìyàwó sùn sílé kò tún lè han ọrùn àtúwọ̀n máa fẹ́ kọ̀kọ́ jú sọ́yàwó ẹ̀ bóyá máa fún ọrùn lóru. Kí ọkùnrin míì wà tó obìnrin wọn máa sọ́ra wọn lóru ni. Obìnrin wọn máa sọ pé kó lè sùn wọ́ra kó fún ọrùn wèrè pa. Ṣé relationship nìyẹn? That one is not a relationship, okay? Relationship is not by force. Marry only the person that will make you happy. If you marry the person that is not make you happy, drive him away, or else you will kill yourself. Kí ló wá ṣẹlẹ̀ ní verse 2? Kí ọba kí ó sì yan olórí ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀. Wọ́n lọ wá obìnrin míì fún ọba o. Kí wọn kí ó lè ṣá àwọn wúndá tí ó ní ẹwà jọ. Wọ́n lọ ṣá àwọn wúndá tó ní ẹwà jọ. Wá sí Súsánì ààfin. Kàwé. Sí ilé àwọn obìnrin. Yes. Sí ọ̀dọ̀ Égáì. Yes. Ìwẹ̀fọ́ obìnrin olùtọ́jú àwọn obìnrin. Yes. Kí a sì fi èlò ìwẹ̀nùmọ́ fún wọn. Èmi máa fẹ́ lọ tó tí gígì gbogbo nǹkan tó kà yẹn ó ti gùn jù ní tèmi o. Ibi tí mo ń lọ lélẹ́yìí o wọ́n ní pàṣán tó ba ẹ̀yà lé wọ́n ní pàṣán tó ba ẹ̀yà lé pípọ́ máa ba ìyàwó ìyẹn ìyàwó tí ò bá tún wa ẹ̀ ṣe ìyẹn ìyàwó tí orí ẹ̀ bá burú. Pàṣán tó ba fásitì kò ba ẹ́sítérì. Òsínwín obìnrin tí orí ọ̀ bá pé òun ni pàṣán tó bá ba ẹ̀yà lé ẹ̀ máa bà. Pàṣán tó ba fásitì kò bá ẹ́sítérì. Wọ́n wá lọ sa àwọn gẹ́ẹ̀sì ọmọ ọba wọ́n wá lọ sà wọ́n wá fún kábíyèsí. Wọ́n wá mú obìnrin kan pẹ̀lú wọn tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní Ẹ́sítérì tí ẹ̀yin ń pè ní Esther. Nígbà tí gbogbo wọn dé iwájú ọba àwọn ọmọ ọba wọn yẹn ti mọ̀ pé dìdìrín ni wọ́n ti bà ayé wọn jẹ́ wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ìgbà tí àwọn ọmọ ọba yẹn máa déwájú
Ahasuerusi. Kábíyèsí, how are you? Love you. Ọba ń wò wọ́n báyìí. Èmi nígbà tó máa dé kí wájú kábíyèsí ó ní pàlí. Kábíyèsí ń wò wọ́n báyìí. Sáré síwájú. Ǹjẹ́ nígbà tí ó kọ oníkálukú wúndíá láti wọ ilé tọ́ Ahasuerusi ọba lọ. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí wọlé ká. Lẹ́yìn ìgbà tí òun bá ti gbé oṣù 12. Kàwé síwájú. Gẹ́gẹ́ bí ìṣe àwọn obìnrin. Yes. Nítorí báyìí ni ọjọ́ ìwẹ̀nùmọ́ wọn parí. Oṣù 6 ni wọ́n fi ń kun òróró jìá. Àti oṣù 6 òróró olóòórùn dídùn. Àti pẹ̀lú òun. Mi ò fẹ́ gbọ́ gbogbo yẹn. Báyìí ni wúndíá náà wá sí ọ̀dọ̀ ọba. Ohunkóhun tó bá béèrè ni a sì fi fún un. Láti bá lọ láti ilé àwọn obìnrin lọ sí. Dúró dàn lọ́dọ̀ òde mi nígbà tó máa kan Ẹ́sítérì. Nígbà tí Ẹ́sítérì fẹ́ kọjá níwájú ọba lọ́dọ̀ òde mi bẹ̀. Gbogbo àwọn ọmọ ọba àwọn ọmọ olówó nígbà tó ń kọjá níwájú ọba ó dá kéèyàn kọ́ ọmọ ẹ̀ obìnrin. Ẹ̀yin bàbá tẹ́wà bí ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ẹ kọ́ ọmọ yín obìnrin kó ní ẹ̀mí ìtẹríba. Tóbìnrin bá ti ń gbéraga obìnrin máa di òsínwó ènìyàn. Ìgbéraga ò fìtì obìnrin, ìgbéraga sì fìtì ọkùnrin díẹ̀. Ṣùgbọ́n obìnrin ìgbéraga ò fìtì obìnrin. Obìnrin míì tẹ́rí pé kò rí ọkọ gidi fẹ́ lé ní ìgbéraga ni. Ó ti fi ìgbéraga lé ọkọ gidi dànù. Ọlọ́run wá lọ gbé àwọn òsínwín bíi ti ọba Solomoni pàdé tó máa gbá etí ẹ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú. Ìwọ sọ pé orí ẹ yí gbogbo wèrè tó wà lórí ẹ máa rọ̀. Obìnrin mi wà ní ìwáṣẹ̀ ayé ẹ̀ ọkọ ẹ̀ ló fẹ́ gentleman ó dẹ̀ oppress ọkùnrin yẹn títí ọkùnrin fi filẹ̀ tó lọ fẹ́ obìnrin mi. Ó wá sunkún gbére kiri pé òun lọ́kọ ó lè rí. Tó bá dẹ̀ máa rí àwọn tó máa gbá etí ẹ̀ ló máa rí. Ní ìgbà tí gbogbo àwọn aya ọba nígbà tí gbogbo àwọn wúndíá kọjá torí káwọn kó bẹ̀rẹ̀ sí ní lo sínágì oríṣiríṣi fún ọba pali dọ̀ìlì sweetie kábíyèsí o how are you. Nígbà tí Ẹ́sítérì ọmọ tó ń kọ́ nílé tó gbẹ̀kọ́ nígbà tó máa dé iwájú Ahasuerusi ọba ó ní kábíyèsí o mo yíká ọ̀tún o mo yíká òsì o kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. Ọba wa wo gbogbo àwọn ọmọ tó kọjá yẹn ó wò pé gbogbo àwọn ọmọ yìí eléyìí yàtọ̀ láàrin wọn o. Kàwé. Ọba sì fẹ́ràn Ẹ́sítérì ju gbogbo àwọn obìnrin lọ. Ọba fẹ́ràn Ẹ́sítérì ju gbogbo obìnrin lọ. Òun sì rí oore ọ̀fẹ́ àti ojúrere lọ́dọ̀ rẹ̀ ju gbogbo àwọn wúndíá náà lọ. O ní respect o ní kọ́kọ́ ẹ láìkì ẹ níbo ló ti fẹ́ láìkì ẹ. Gbogbo àwọn ọkùnrin tó parọ́ tàn ẹ́ pé kó máa larúkọ mọ́ wọn lórí yẹn ègún ló mọ́ wọn. Tí wọ́n bá mórí ọkọ ẹ wá sílẹ̀ tí ó ń kúnlẹ̀ kí tó bá yá tó bá jáde a máa fi ẹ́ fọ́ǹbù láàrin àwọn ọ̀rẹ́. Ọkùnrin tó sọ fún ẹ pé kó máa larúkọ mọ́ wọn lórí yẹn tí wọ́n bá ka Bíbélì fún tó ka Kòránì fún wípé olówó orí mi kò yẹ kó rí bẹ́ẹ̀. Onígbàgbọ́ là wa a ò kì í ṣe àwọn ọmọ ayé mo gbọ́dọ̀ máa fún ẹ lọ́wọ́. Òun fún ẹ ló tún máa lọ máa fi ẹ́ fọ́ǹbù láàrin àwọn ọ̀rẹ́ wípé ìyàwó òun yẹn ó máa kúnlẹ̀ kí òun ní sá. Ọkùnrin mi wà tóbìnrin bá kúnlẹ̀ kí for the first time wo máa rò wípé bẹ́ẹ̀ wọ́n gbé jẹ̀tì fún ni arírẹ́ ní torí dìdìrín ni kò rí kúnlẹ̀ obìnrin rí. Ó mọ̀ wípé ìtumọ̀ ìkúnlẹ̀ tóbìnrin kúnlẹ̀ fún ọkọ ìtumọ̀ ẹ̀ ni wípé ó fi ń ra ògo fún ọmọ ẹ̀. Irú àwọn ọmọ obìnrin bẹ́ẹ̀ máa ṣoríire ni. Obìnrin tó bá bọ̀wọ̀ fọ́kọ kì í ṣe ọkọ ló bọ̀wọ̀ fún wọ́n ń bọ̀wọ̀ fún ara ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ ọjọ́ alẹ́ sílẹ̀ ọmọ gbọ́rọ̀ sí ẹ lẹ́nu.
ìgbà tó jí láàárọ̀ tó sọ pé orí ọkọ ò pé àwọn ọmọ ẹ̀gá sọ lọ́la wípé mọ́mì orí yín ò pé mà. wípé tèmi bẹ́ẹ̀ ṣe sọ fún dáàdì wa nìyẹn. òwú tí ìyá bá gbọ̀n òun lọ́mọ máa rán. If you respect your husband, you respect yourself. Orúkọ tó bá pe ọkọ ẹ ní gbogbo ayé bàbá ẹ pé. If you respect your husband, people will respect your husband. If you talk to your husband anyhow, people will talk to your husband anyhow. Ọba fẹ́ràn Ẹ́sítérì ju gbogbo obìnrin lọ. Ká. Òun sì rí oore ọ̀fẹ́ àti ojúrere lọ́dọ̀ rẹ̀ ju gbogbo àwọn wúńdíá náà lọ. Sáré. Tó bẹ́ẹ̀ tí ó fi gbé adé ọba kà á ní orí. Àwọ̀. Ó sì fi ṣe ayaba ní ipò fásitì. Ó parí. Do you know that Ẹ́sítérì is a slave? Ìwà sọ di aya ọba. Ẹ́sítérì ẹrú. Ó fi ìwà ó fi lé ọmọ ọba kó lórí ipò ó bọ́ síbẹ̀. Ó gbórin tí àwọn ẹ̀ka lẹ̀ sọ ni. Ìwà lápò kágbére ayé rẹ̀ rẹ̀ bó ṣe kówé mi lọ ò ká búwa rẹ̀ rẹ̀ rán o. Ìwà lápò kágbére ayé rẹ̀ rẹ̀. Ìwà àpò ní ìwà. Behaviors is a bag. Anywhere you are going to, take your bag, going there. Behaviors is a bag, is apples. Kì í ṣe mi ló bóyìnbó. Ìwà lápò. Gbogbo ibi tó bá ti gbé dé wàá bá ń bẹ̀. If you respect your husband, you respect yourself. If you disgrace your husband, you disgrace yourself. That is the key. Gbogbo nǹkan tí mo bá sọ lálẹ́ ìtumọ̀ ẹ̀ ni wípé ìgbéraga ò dáa fún obìnrin, especially obìnrin tó bá fẹ́ jèrè ilé ọkọ. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Kò sí oògùn ìfẹ́ kankan níbi kankan. Oògùn ìfẹ́ ràn. Ìwà gangan lóògùn ìfẹ́. Ẹ̀yin obìnrin, ìwà o gangan ní oògùn ìfẹ́. Kọ́kọ́ ẹ tó jí láàárọ̀ látorí bẹ́ẹ̀dì, o ti gbé oúnjẹ sílẹ̀, o ti pọnmi sí bedroom, ó jí láàárọ̀ látorí bẹ́ẹ̀dì, o kúnlẹ̀ ẹsẹ̀ méjì, ẹ káàárọ̀ sa ọkọ mi, olówó orí mi, sí àlàáfíà ló wà, inú àádùn arẹ́rìn. Jẹ́ ká lọ ka àkọ́tí Jacob sọ. Jacob òwe 31:10, Proverb 31:10. Bẹ́ẹ̀ ni ìwà lẹwà ọmọ ènìyàn. Ta ni yóò rí obìnrin oníwà rere? Ta ló rí obìnrin oníwà rere fẹ́? Torí tí iye rẹ̀ kọjá iyùn. Iye rẹ̀ kọjá iyùn. Kàwé. Ọkàn ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láìbẹ̀rù. Ọkàn ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láìbẹ̀rù. Ṣé ọkàn ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé ìwọ obìnrin tó ń wò mí? Obìnrin mi wà, ìjọ tí ọkọ ò bá ti ní owó oúnjẹ, gbogbo àdúgbò ló máa gbọ́. Gbogbo àgbáyé ló
máa gbọ́ wípé ọkọ òfin lówó oúnjẹ òsínwín obìnrin òsínwín ènìyàn. ọkọ ọ̀jàjà lówó skul san ó ti pe ìyá ẹ ló ìyá mi olóburúkú ọkọ tí mo fẹ́ kó rówó skul ọmọ san o ìyá ẹ̀gá sọ pé kí kó máa bọ̀ lọ́dọ̀ òun á ní kó wá máa yàn lè like daughter like mother like daughter ìyá aṣẹ́wó ọmọ náà aṣẹ́wó. The last advice that I will give you before I go. Bò àṣírí ọkọ ẹ. Ìwọ náà bò àṣírí ìyàwó ẹ. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà níbí mo fẹ́ já yín sí àṣírí kan. Tí bá ti já yín sí àṣírí yẹn mo ń lọ nìyẹn. Don't allow your friend with your wife má fi àyè sílẹ̀ láàrin kí àjọṣe kankan kó wà láàrin ọ̀rẹ́ ọkùnrin àti ìyàwó ilé ẹ̀. Ní last year ọkùnrin kan àti obìnrin kan wá bá mi sẹ́rí obìnrin yẹn ọkọ ẹ̀ wà ní London sẹ́rí ọkùnrin tó wá bá mi yẹn àti lady yẹn ọkùnrin yẹn jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀ nígbà tí ọkọ fẹ́ lọ sí London ó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ wípé kó máa bá òun tọ́jú ìyàwó òun. nígbà tí ọkọ ẹ̀ máa dé tó wà ní London Ọlọ́run gbé ọwọ́ ọkùnrin yẹn sókè ó wá sẹ́ndì owó fún ìyàwó ẹ̀ ní Nàìjíríà pé kó lọ bá wọn fi ra ilé tóun bá máa padà wá. Kí wọ́n lè ríbi dé sí. Ní ìgbà tí ìyàwó ó wá pe ọ̀rẹ́ ọkọ ẹ̀ hello nǹkan báyìí lọ̀rẹ́ máa sọ igbó òun fẹ́ sẹ́ndì owó ìyá ni oníbẹ̀ ni
ó wá fi ààyè ọ̀sẹ̀ kan sílẹ̀. After 1 week ó wá bá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ yẹn, ó wá ní sóòmọ̀ wípé òun àti ọ̀rẹ́ òun sóòmọ̀ ẹgbẹ́ àti kékeré náà ti jọ ń bọ̀. Ó ní bẹ́ẹ̀ ni. Sóòmọ̀ ẹgbẹ́ mi ò lè rán ọ̀rẹ́ tì. Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣe ni ọ̀rẹ́ òun ìyẹn tó wà lọ́dọ̀ pé ó pe òun wípé òun ò lè fẹ́, wípé obìnrin tóun fẹ́ fẹ́ wípé òun ti rí ní London. Ìyàwó wa sọ pé báyìí, ó ní bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ ẹ̀ yìí wá sọ fún ìyàwó ẹ̀ wípé nígbà ó máa ní ìdí kan lọ ṣe oògùn kan tó jẹ́ wípé ọ̀rẹ́ ẹ̀ tó wà lọ́hùn yẹn kò ní lè fi fẹ́ obìnrin míì yàtọ̀ sí ìyàwó ẹ̀ tó wà ní Nàìjíríà yẹn, ṣùgbọ́n kó tó di wípé wọ́n máa lè lọ ṣe oògùn yẹn torí òun ò trust ẹ̀ pé kò ní sọ fọ́kọ ẹ̀ wípé òun gbọ́dọ̀ kọ́kọ́ bá obìnrin yẹn sùn náà. Bó ṣe bá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ sùn nìyẹn. Ìgbà tó wá bá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ sùn, ọ̀rẹ́ ẹ̀yàn fẹ́ wá sílé. Ṣé ẹ mọ̀ pé ó ti sẹ́ǹdì owó fún ìyàwó ẹ̀ wípé kó fi ra lé. Ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, kẹ́tù ṣiṣẹ́ fẹ́ẹ̀yàn, ẹ gbìyànjú kẹ́ máa gbá rìsáàsì kiri. Bí àwọn olóburúkú méjì ṣe kóra wọn wá nìyẹn, àti obìnrin yẹn àti ọkùnrin yẹn, wípé ìṣe ni ọkùnrin kan wípé ó fẹ́ gba ìyàwó òun láì mọ̀ pé òun lòun fẹ́ gba ìyàwó ènìyàn. Kò sí ọ̀rẹ́ kankan níbi kankan o. Don't use your wife to play with your friend. If you don't, be careful, they will kill you. Torí tí ọ̀rẹ́ bá ti bà ẹ́ jẹ́ lójú ìyàwó ẹ̀ lè pa ẹ́ dànù. Tó bá fẹ́ bá ọ̀rẹ́ ẹ̀ ṣeré lọ́tọ̀. Má fi ọ̀rẹ́ papọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ o. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí, ọ̀rọ̀ tí mo ń sọ lọ́wọ́ yìí, ẹni tí ìjà ọba dé bá òun ló pera ẹ̀ lọ́kùnrin. Don't use your wife to play with your friend. If you want to have long life, don't trust anybody. Trust yourself. Ẹ̀yin obìnrin, ẹ tẹríba fáwọn ọkọ yín. Má rojọ́ ọkọ ẹ fún ìyá ẹ. Má rojọ́ ọkọ ẹ fún bàbá ẹ. Má gbà kí anybody kó parí ìjà fún wa tọkọ ẹ.
má gbà kí ọ̀rẹ́ ẹ kó parí ìjà fún wàtìyàwó ẹ tó bá ti fẹ́ yàwó tí ò bá ti lè fẹ́ tí ò bá ti láìkí ẹ̀ fílẹ̀ má fẹjọ́ ìyàwó ẹ̀sùn ènìyàn má jẹ́ kí ìyàwó ẹ kó fẹjọ́ ẹ̀sùn anybody má rojọ́ ìyàwó ẹ fẹ́ anybody má rojọ́ ọkọ ẹ fẹ́ èèyàn. Obey your husband. Husband, take care of your wife. That is life. Ẹ̀yin obìnrin ṣe ti rí fásitì ṣe ti rí kó tó gbẹ̀yìn fásitì kí ló fà ìgbéraga ni o. Ìgbéraga kò dáa fóbìnrin ó dáa fọkùnrin. So that is the word. Now before I go, mo rí mẹ́sẹ̀jì àwọn kan níbí látẹ̀kan tí wọ́n kọ oríṣiríṣi. Gbogbo ẹ̀yin tí ẹ ń kọ oríṣiríṣi yẹn omi òkun òkè nísinmi ẹ ò ní nísinmi tí ẹ máa fi kú láyé pọ́ àṣẹ́gun. Gbogbo ibi kíbi tẹ́ bá ti yà sí nígbésí ayé yìí ẹ̀yin tẹ́ ń dààmú mi látàárọ̀ Ọlọ́run máa dààmú yín ni. Bí ẹ sọ pé ẹ fẹ́ máa dènà mọ́ òtítọ́ wípé ẹ fẹ́ káwọn èèyàn kó gbọ́ òtítọ́ ọ̀rọ̀ tẹ́ fẹ́ máa dènà wọn gbogbo ibi kíbi tẹ́ bá ti dé ẹ máa bá onídènà pàdé. Tó bá jẹ́ pé wòlíì Ọlọ́run lóòótọ́ ni mí àti lódodo gbogbo ìwọ anybody at all tó bá ti ń sọ̀rọ̀ tako kó tí mo sọ látàárọ̀ o ní ṣoríire láyé wo máa sunkún títí tó máa fi kú ni púọ́ àṣẹ́gun. Gbogbo ìwọ tó fẹ́ òtítọ́ pátá òtítọ́ gbìyẹ gbogbo ẹ̀dákẹ́dá tó bá lọ bó fẹ́ pa ẹ́ lórí òtítọ́ wọn para wọn. Orí tí ẹja ní ló fi ń la Abuja orí ló gbé lèkété tó fi mọ́lé ẹlẹ́fun àti àjẹ́ àti oṣù mọ́ lèkété fasọ rẹ̀. Mo pa á láṣẹ ni mi ò dá lábàá gbogbo ẹ̀dákẹ́dá tó bá lọ bó fẹ́ pa ẹ́ lórí òtítọ́ wọn para wọn. Àwọn ẹgbàágbèje ènìyàn tó dìde lọ́jọ́ kìnnà àná tó lọ bó fẹ́ lọ rẹ́yìn òkun àlọ́ wọn lárí àórí àbọ̀ wọn gbogbo ẹ̀dákẹ́dá tó bá lọ bó fẹ́ rí díẹ̀ torí pé ó ń sòtítọ́ tó bá ti ń ro báyìí wọ́n fẹ̀mí wọn di. Ikú tó pa Dátánì àti Kórà nínú Bíbélì ló máa pa gbogbo wọn dànù. Jésù Kristi agbára wa àṣẹ́gun. Bí ẹ ṣe tako òtítọ́ ire ò ní yà sọ́nà yín mọ́ púọ́ ó di àṣẹ ó dè pè ẹ ò ní rí wẹ̀ kó tó di pé máa kú. Bye for now ó dàárọ̀.